ẹ bá mi gẹ́ẹ̀tì ẹyin àgíríkì mẹ́rin 200 naira ni lọ́dọ̀ ti tàwa bí báyìí. Ẹ bá mi gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ díẹ̀, ẹ wá pa pẹ́pẹ́ bóyá like bí spoon ìmùkọ ẹyọ kan. Ó yẹ wá kó ẹyin yìí ẹ kó sínú pọ́ọ̀tì, ẹni pọ́ọ̀tì tẹ́ bá fi ń ṣe kan náà lè lò sí. Ó yẹ wá bá mi ṣe kí ni, ẹ bá mi da èpo ọ̀bọ̀ yìí lé lórí. Ẹ wá bá mi yọ spoon oyin méjì, ẹ bá mi dà lé lórí. Ó yẹ bá mi tú Fanta yìí ẹ tú lé lórí. Òun lẹ́ fi ṣe jiná. Ẹ ra ṣe kẹ́ wo mínítì fún, ẹ má jẹ́ kó fọ́ o. Ẹ má jẹ́ kó fọ́, tó bá ti fọ́ kò wúlò mọ́, kò ṣiṣẹ́ mọ́ o. Ẹ̀yin tèmi ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí wò, kó wá ṣe aró fún bóyá bí 3 days àbí 4 days. Mo máa ń sọ bóyá òun sì gbìyànjú ni àbó ń ṣàdúrà. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ mára dúró díẹ̀ díẹ̀. Nítorí tó bá mára dúró, ara ẹni tó ń súnmọ́ yẹn ni nǹkan ó ti máa dáhùn. Tó ló ń ṣe gbìyànjú láti jọ yìí, ó sì gbìyànjú, ó ṣàdúrà tán, àbó mọ ọ̀tún tán, ọ̀sáré mọ́bìnrin ọ̀kì mọ́lẹ̀, òpònú ọ̀ lè rí ń pa. Ara ọmọ yẹn ni ó ti ṣiṣẹ́ ń tiẹ̀. Ìyẹn fi gbọ́dọ̀ máa ní sùúrù kó máa ṣe aró díẹ̀ díẹ̀. Èmi mọ̀ yẹn alẹ́ lágbà náà ni ọmọ kírun àgùnbí onílòbí apá kan tápá apá kan kírun. Òfò àtẹkùn àti ìjàmbá kó mọ́ yà lọ́dẹ̀dẹ̀ mi o, kí n má fi ẹkún lògbà ayé mi o. Sọrí iṣẹ́ yìí má fojú di. Iṣẹ́ yìí máa ń bọ́yàn kúrò nínú ogun ayé ni. Èyí tí ìfẹ́ rí bógun yẹn sí lágbára tó wàláhì tó bá lo iṣẹ́ yìí wàá dúpẹ́ fún Ọlọ́run. Nínú sẹ̀mí ayé tiẹ̀ náà ìwọ náà fọpẹ́ fún Ọlọ́run pé kábàámọ̀ pọ̀ lo iṣẹ́ yìí. Lọ bá mi gẹ́tì iyọ̀ dídì lọ bá mi gẹ́tì 3 ọjọ́ 3 la máa fi lo iṣẹ́ yìí tó dáradára. Iṣẹ́ yìí ó dáa kó bẹ̀rẹ̀ ní irú alẹ́ sátọ̀dé yìí, ó dáa kó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Dákun farabalẹ̀ gbọ́ mi o, má béèrè ìbéèrè lọ́wọ́ mi o, dákun o. Fìyẹn tó bá ti lọ ra iyọ̀ ọjà inú ti dáa kó lọ ra iyọ̀ yìí. Tó bá dẹ̀ rí lọ́jà náà ibi tí wọ́n bá máa ń pè àtẹ̀wọ́n bá máa ń pọ̀ dáadáa, lọ ra iyọ̀ yìí níbi bẹ̀. Iyọ̀ dídì 3. Tó bá ti wá gẹ́tì iyọ̀ dídì 3 yìí, tó bá ti di alẹ́ sátọ̀dé bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, bomi sínú pọ́kẹ̀tì wẹ̀rẹ́. Tó bá ti bomi sínú pọ́kẹ̀tì wẹ̀rẹ́, iyọ̀ yẹn mọ́ iyọ̀ kan kó tú, má já nídìí o, tú. Kó wá da gbogbo iyọ̀ kan yẹn kó da sọ́wọ́ àláfíà rẹ̀. Wá bá mi tẹ̀ ní ìjògbè tí mo tẹ̀ yìí. Tó bá ti tẹ̀ ní ìjògbè tí mo tẹ̀ yìí, wá bá wọn sọ báyìí pé inú ilé ni wá ti pé gbólóhùn sí ní everybody ti sùn ní alẹ́. Wá máa ní ọ̀tọ̀ lẹni tí ń di iyọ̀ lọ́jà, ọ̀tọ̀ lẹni tí ń tu nílé. Gbogbo ìṣòro tí ń bẹ lára ìlú lágbájá, ọmọ lágbájá, kó tú dànù, kó já dànù. Ó wá ṣàdúrà sí dáadáa. Ó ṣàdúrà sí gbogbo ìtúwọ́, gbogbo nǹkan tó lè fẹ́ máa fa ìtúwọ́, gbogbo nǹkan tó ń fa ìdè nínú ayé rẹ̀. Wá ṣàdúrà sí dáadáa. Tó bá ti wá ṣàdúrà sí báwọn, wá da iyọ̀ yẹn sínú omi. Tó bá ti wá da iyọ̀ yẹn sínú omi báwọn, wá lọ gbé sí ìta níbi tó ti máa rí òfurufú, níbi tó ti máa rí sánmà. Wá lọ gbé síbẹ̀. Tó bá ti wá di ìdájí kùtùkùtù, lọ gbé omi náà níbi tó gbé sí. Níbi tó ti sọ̀rọ̀ sẹ́ni kankan ni o. Kó wá lọ fi omi náà kó lọ fi wẹ̀. Bá mi like, kó bá mi share rẹ̀ kó lè bá àjẹjú bọ́ sí èrò lọ. Nọ́mbà mi náà ni 090 63 53 00 20. Ọlọ́run jòkó bá wa lára mu.